Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, èmi ọmọ yín náà ni gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, èmi Owólabí. Ìmọ̀ mi náà ni lórí ọ̀rọ̀ civilization tí mo ń sọ̀rọ̀. Mo ní kí sáré wá yànràn àwọn ọ̀rọ̀ kékeré kan lórí ọ̀rọ̀ civilization kó tó di pé ó máa di ọjọ́ Sunday tàfi ọjọ́ Friday má bínú tàfi ètò sí. Mo ní ká bẹ̀rẹ̀ kí sáré yànràn ká bẹ̀rẹ̀ láti orí kíkí kí kọ́kọ́ fún yín ní oníkíkí ní àárọ̀. Kí ni civilization gbà lọ́wọ́ wa nínú kíkí? Tẹ́ bá bí ọmọ nísìnyí, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kò mọ̀ bọ́n ṣe ń kí ni nílẹ̀ Yorùbá mọ́. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá fẹ́ kí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àbí àwọn ará àdúgbò, èdè Gẹ̀ẹ́sì lọ́mọ máa fi kí wọn. A ní good morning, good afternoon, good evening, good night, kìnìkan lọ́mọ máa fi kí yín. Bẹ́ẹ̀ bàbá rẹ̀ Yorùbá ni, bẹ́ẹ̀ ìyá rẹ̀ Yorùbá ni. Ǹjẹ́ wọ́n wá kọ́ ní ẹ̀kọ́ Yorùbá? Ǹjẹ́ ó ní ẹ̀kọ́ Yorùbá? Ọmọ ń lọ sílé ìwé kò ní pé ká da èdè wa nù. Bẹ́ẹ̀ ọmọ ń lọ sí ilé kéwú kò ní ká da èdè wa nù. Tẹ́ bá fẹ́ wò, ẹ jẹ́ ká ti ara ibì kan, ẹ jẹ́ ká ti wo ọ̀rọ̀ yìí. Nílẹ̀ Yorùbá wa, àwa máa ń kúnlẹ̀, a máa ń dọ̀bálẹ̀ kí àwọn aṣíwájú wa ni. Tó fi dórí bàbá wa, ìyá wa, a máa ń kúnlẹ̀, a máa ń dọ̀bálẹ̀ kí wọn ni. Ǹjẹ́ ẹ ti wá rí ọmọ ìlú òyìnbó tí kò bá já àwọn ọmọ ìlú òyìnbó tó jẹ́ pé wọ́n wá sílẹ̀ adúláwọ̀, wọ́n wá sílẹ̀ Yorùbá tiwantiwa láti wá gba ẹ̀kọ́ Yorùbá? Ẹ lè rí ọmọ òyìnbó kan kó dọ̀bálẹ̀ àbí kó kúnlẹ̀ kó kí yín láéláé. Nítorí pé wọn ò mọ àṣà wa, wọn ò mọ èdè wa, wọn ò mọ ìṣẹ̀ṣe wa. Elédùmarè ó yọ̀ǹda àwọn ohun rere fún àwa nílé ayé yìí. Nílẹ̀ Yorùbá wa yìí, a ní ohun tó jọjú, ohun tí kò ṣe fowó rà. Elédùmarè yọ̀ǹda ẹ̀ fún wa. Tí ẹ bá gbàgbọ́, tí ọmọ òyìnbó bá fẹ́ kí yín, ẹ máa rí pé kò ní kúnlẹ̀, kò ní dọ̀bálẹ̀. Lẹ́yìn kó tún bá yín lọ́wọ́ pé how are you sir, how are you ma. Ẹgbẹ́ bàbá rẹ̀ ló ń kí ni how are you sir, how are you ma. Ó ga o. Ẹ jẹ́ ká fi eléyìí kọ́gbọ́n o. Nílẹ̀ Yorùbá tiwa, tẹ́ bá ti bímọ àti ibi bá ṣe ń ṣe àpọ́nlé àwọn àgbàlagbà àti ibẹ̀ láti máa ń kọ́ ọmọ. Tọ́mọ bá jí lówùúrọ̀ kùtùkùtù, á dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀. Tó bá jẹ́ ọkùnrin, tó bá jẹ́ obìnrin ni, á kúnlẹ̀ fún ìyá rẹ̀, á kí bàbá rẹ̀, á kí ìyá rẹ̀. Ẹ káàárọ̀ o bàbá mi, ẹ káàárọ̀ o màmá mi. Ìyá á kí, ìyá á dá lóhùn, ìyá á ṣàdúrà fún. Àdúrà òwúrọ̀ ìyá á ṣe fún. Bẹ́ẹ̀ ni, tó bá ṣe fún tán, á dìde, á bẹ̀rẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe láàárọ̀ kùtùkùtù. Gbogbo àwọn tó bá níta, á kí wọn ní ìkí àpọ́nlé, kò ní kí wọn ní ìkí àbùkù. Ohun táwọn òyìnbó tá ń gbà lọ́wọ́ wa nínú ọ̀kan nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá, tọ́mọ yín lọ sí ilé ìwé, tẹ́ máa sọ èdè Gẹ̀ẹ́sì fún wọn, tẹ́ ní kọ́ ọmọ yín ní èdè Yorùbá. Ẹ jẹ́ ká ronú ẹ̀yin Yorùbá. Ibi tá ń lọ, ọ̀nà sì jìn nínú àṣà àti ìṣe Yorùbá. Civilization ibi tá ń lọ, ọ̀nà rẹ̀ jìn. Ó sì wà lórí títí bí wọ́n ṣe ń fẹ́yàwó nílẹ̀ Yorùbá àti dìsìn yìí.
máa sọ̀rọ̀ lé lórí. Bẹ́ẹ̀ ni, bí wọ́n ṣe ń ṣe ìgbéyàwó nílẹ̀ Yorùbá àti tìsínyìí a máa sọ lé lórí. Tọ́pìkì ẹ̀ ń bọ̀ lọ́nà. A máa yọ lẹ́sẹẹsẹ ni. Àṣà ìkíni nílẹ̀ Yorùbá ó wà ńbẹ̀. Àṣà ìsìnkú nílẹ̀ Yorùbá ó wà ńbẹ̀. Àṣà àwọn ohun tí àṣà ìsìnkú wà ńbẹ̀, gbogbo ẹ̀ oríṣiríṣi ó wà ńbẹ̀. À ń bọ̀ lọ́nà díẹ̀díẹ̀ ni. Ẹ jẹ́ ká máa mú láwẹ́láwẹ́. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ bá mi fìfẹ́ gba eléyìí náà díẹ̀díẹ̀ ni. À ń mú bọ̀.